Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Olè Ńlá apá kẹta. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù tí wọ́n ń pè ní Olè Ńlá. Tí ẹ kò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà torí wípé fíìmù náà ó jẹ́ fíìmù tó jẹ́ wípé ó dùn gidi gan. Fíìmù tó jẹ́ wípé tẹ́ ẹ bá ti wo apá kìíní àti apá kejì rẹ̀, ẹ kò ní lè dúró láti wo apá kẹta fíìmù náà. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Olè Ńlá. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ nínú fíìmù náà? Ǹjẹ́ ẹ rò wípé wọ́n máa padà mú arákùnrin tí wọ́n ń pè ní Olè Ńlá yìí? Ǹjẹ́ ẹ rò pé wọ́n máa padà mú arákùnrin náà ní apá kẹta fíìmù náà? Kí ni ẹ rò pé ó máa ṣẹlẹ̀? Nǹkan tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.